ń fi àwọn nǹkan àgbà ìyanu ńlá tẹ́yin náà mọ̀ pé orí ló bá Mercy Aigbe, orí ló bá a ṣe. Ń fi hàn yín nínú àwọn fọ́nrán eléyìí pàràrà tọkọ rẹ̀ èèyàn Kazeem Adéòtí tó ṣe fún un. Ṣé rí ilé ayé yìí? Àfi ká ṣáà máa kún fún bẹ́ẹ̀ lọ́hùn. Torí pé wọ́n ní tí orí èèyàn ò bá sunwọ̀n, ṣe bẹ́ẹ̀ sí èèyàn yóò bá gbé èèyàn ká láwo orí. Ẹ má jẹ́ ń tàn yín, tá a bá ń sọ̀rọ̀ aláwo orí, torí Mercy ti gbé kò báyìí, Kazeem Adéòtí ni. Torí pé àwọn pàràrà àwọn nǹkan tó ṣe fún un, ẹ̀yin gan mọ̀ pé ìfẹ́ tó kúnná, ìfẹ́ tó dánmọ́rán ó wà láàrin àwọn méjèèjì. Nǹkan tẹ́ ẹ̀ rí, àwọn nǹkan tẹ́ ẹ̀ notice níbi eyín fọ́nrán náà ń fi hàn yín, táàtún wá jọ yànnàná àti pé kí làwọn ènìyàn ń sọ nípa àfẹ́ Mercy Aigbe àti Kazeem Adéòtí. Kó tó di pé a máa lọ, ẹ̀yin náà mọ̀ pé Mercy Aigbe ó ṣe eyín ọjọ́ ìbí rẹ̀ tó pé 48 years lókè èèpẹ̀. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn, àwọn olólùfẹ́ rẹ̀, gbogbo wọn ni wọ́n lọ síkànnì ayélujára. Wọ́n bá a dúpẹ́, wọ́n kí fún ọjọ́ ìbí rẹ̀. Ṣùgbọ́n ẹni tó wá jẹ́ ọkọ rẹ̀ gangan, ìyún Kazeem Adéòtí, òun náà wá tún surprise ẹ̀. Ó ṣe pàràrà fún un. Kódà ó tún pe olórin èèyàn sí olórin ẹ̀mí ni ká pè é, àbò olórin fàájì èèyàn Ṣẹ́gun Johnson. Ẹ wò, ń yọ gbogbo ohun tó ṣẹlẹ̀ níbi fídíò fún yín àti pé ní táwọn ènìyàn sọ. Kódà Mercy Aigbe bú sẹ́kún nígbà tó rò pé Ọlọ́run èmi ló ṣe yìí fún bàbá. Ṣé ẹ mọ̀ pé ẹni tí wọ́n bá ti rò pé kò lè pàgọ́ tó wá kọ́lé aláruru, ṣé ẹ mọ̀ pé òun ó bú sẹ́kún, yóò ní Ọlọ́run, kí ni mo ṣe fún ọ tí mo fi deserve eléyìí? Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà nínú industry tí wọ́n jẹ́ single mother tí wọn ò rẹ́ni gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Ẹ wo, ibẹ̀ nkí mò ń lọ, ibì kan mò ń lọ, ń play gbogbo fídíò náà fún yín tẹ́ gbádùn ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà nínú fídíò náà tẹ́yin go notice. Ẹ wo, Ọlọ́run ọba kó ṣàgbé wa kaláwo orí ni. Torí pé ìlọ̀rọ̀ ilé ayé yìí, ní tó bá kọ wájú sẹ́nìkan, ẹ mọ̀ pé ẹ̀yìn ló kọ sẹ́yìn míì. Oore pọ̀ nínú ayé, k'Ọlọ́run jáwọ́ ṣe kòńgẹ́ oríire ni. Ẹ wo, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wò wá ní, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button sórí YouTube channel wa yìí. Ikú aya, ikú ọmọ, ikú ọkọ, ikú kan bẹ̀ kò ní wọlé tọ̀ wá èèyàn lọ́dún tá a bọ́ sí yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ notice. Mò ń bọ̀. Mo rò pé ẹgbọ́n tí Kazeem Adéòtí lè tọkọjọkọ Mercy Aigbe tó pe Ìyábọ̀ Òjó, ó ní ìyá ọkọ. Kí ni ìtumọ̀ rẹ̀? Pé ìyá ọkọ tó ń bọ̀ lọ́nà. Ọmọ méjì péré ní Ìyábọ̀ Òjó bí. Ó bí Priscilla Òjó, ó bí Festus Òjó. Priscilla Òjó ti lọ ilé ọkọ, ó kú Festus Òjó tó yẹ kó ṣe kíni o, tó yẹ kó ṣe ìgbéyàwó. Tí túmọ̀ sí pé a jẹ́ pé Festus òun náà ó ti múra ìgbéyàwó. Ní tó wá lè mú Kazeem Adéòtí tó fi pè ní ìyá ọkọ. Ṣẹ́yìn ò lérò yìí pé ó ṣeé ṣe kó jẹ́ yí pé Festus àti Michelle èyí tó jọmọ Mercy Aigbe kó mọ̀ jẹ́ pé wọ́n fẹ́ jọ kòlábò, wọ́n fẹ́ fẹ́ra wọn. Ẹ̀rù tí mò ń rò, mò ń bọ̀ ná, ó yẹ tí wọ́n rárí gbádùn ilé mú padà bọ̀. In front of a lot of people, because one yini keni le shi me. You know, my husband has been my pillar of support, and I feel so blessed to have him by my side. He has always just been, he has been the wind beneath my wings. You know, it just allows me to fly, and he's always there saying, "Ma lo mo wa lẹ́yìn, mo wa lẹ́yìn." So I want to say very big thank you, my darling. Àtọ̀dá ọkọ Àgbékẹ́. Thank you so much for always being there. Thank you for your support. Look at the bad day there. Ẹ wò, fàájì pọ̀ níjọ́ eyín ọjọ́ ìbí Mercy Aigbe. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní pé
ó yẹ ká bá Mercy Aigbe, ó yẹ a bá dúpẹ́, ó yẹ ká bá yọ̀ torí pé oore lọ́lọ́run ṣe fún o. Ẹ jẹ́ n fi ṣàpèjúwe fún yín tó bá ti pé ò bá yé yín. Ẹ wo Tiwa Savage, olórin tàkasúfèé ilẹ̀ wa. Ìgbà tó lọ ṣe eré ìparí ọdún nílùú kan, ibi tó ti ń perform èèyàn ló ojú agbo, ó wá perform orin rẹ̀ kan tó pè ní somebody turn go love one day. Ó sì bú sẹ́kún gbaragada. Ihun tó mú ìyá yẹn tó fi bú sẹ́kún, sẹ́yìn náà mọ̀ yìí pé àròkàn ní mú ẹkún òsùn ọ̀dá wá. Ẹ rí pé ó rò ó pé àdúrú mi ìmọ̀ tí ní ẹni tí mo lè pè ní adé orí. Ṣé eléwọ̀n wá tọ́pẹ́ fún Mercy Aigbe pé òun kan tiẹ̀ ní ẹni tó lè pè ládé orí? Ẹ wò, mò ń bọ̀ ná, ẹ kọ́kọ́ gbádùn gbogbo fún fídíò náà, mò ń bọ̀. Ìyábọ̀ Òjó àti gbogbo àwọn olólùfẹ́ eyín Mercy Aigbe ni wọ́n parapọ̀ pẹ̀lú ọkọ Mercy Aigbe eyín Kazeem Adeoti ni wọ́n jọ ṣe pàrànrà pàkejì fún. Kódà Mercy Aigbe kan ní ọlọ́run èmi ló ṣe yìí fún bàbá, inú ẹ̀ dùn. Ǹgán wò pé ẹ wo Ìyábọ̀ Òjó, ẹ wo olórin tí wọ́n pè náà tó ṣe pàrànrà fún eyín Johnson. Ẹ wo, ẹ jẹ́ ká tún máa bàbọ̀ bó ṣe ń lọ náà la ṣe ń tẹ̀. Ní abala àríwísí, gbogbo àwọn ènìyàn ni wọ́n ní a rí Ìyábọ̀ Òjó pé tẹ́ ẹ mọ̀ pé nínú industry Ìyábọ̀ Òjó ló súnmọ́ Mercy Aigbe jù. Wọ́n á ní Tóyìn Abraham àmọ́ rí màmá rẹ̀, ṣùgbọ́n àwọn ènìyàn ní màmá ti wọ́ jù lọ. Gbogbo yín náà lẹ mọ̀ pé eré Tóyìn Abraham ó ń bẹ ní sinimá káàkiri gbogbo Nàìjíríà. Ìyá ti polówó ọjà lọ, wọ́n ní ó ṣeé ṣe ó jẹ́ pé èdè tí Tóyìn Abraham tí ò fi sí ibi awẹ́jẹ́wẹ́mú pàrànrà eléyìí tí Adeoti èyí tó kọjọ́ kọ Mercy Aigbe tó pè fún kí àwọn ènìyàn kí wọ́n bá yọ̀, kí wọ́n bá dúpẹ́, kí wọ́n celebrate ìyàwó ẹ̀. Ẹ wo, ẹ lọ sí comment section, ẹ tẹ happy birthday Mercy Aigbe, happy birthday Mercy Aigbe, congratulations, àbá dúpẹ́, àbá yọ̀. Ẹ wo, a ó tún máa rí yín náà. Ẹ dẹ̀ má gbàgbé, ẹ bá tẹ subscribe button sórí YouTube channel wa so that tá a bá ti ń fi àwọn fọ́nrán eléyìí tí ń ṣẹlẹ̀ níkànnì ayélujára èyí ò sí orí channel wa, ẹ jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí bó ṣe ń lọ. Ẹ wo, a ó rí yín náà.